ẹ jẹ́ ká kí hallelujah bí aṣẹ́gun. Ké hallelujah. Ẹ má ti jẹ́ ká jókòó. Torí òní yìí ọjọ́ ayọ̀ ló jẹ́ fún gbogbo wa. Ọjọ́ tí màmá wa ń ṣe ọjọ́ ìbí, kò sí ohun tá a lè fún wọn. Yóò pé kí a bá wọn jó ká bá wọn yọ̀ lọ. Ó kú orin kan tí mo fẹ́ ká kọ láti inú ìwé orin. Gbogbo ẹni tó bá mọ orin yẹn kó bá mi ẹ̀jẹ̀ kájíjọ kọ́ papọ̀. Ẹni bá mọ orin rẹ̀ kó bá mi gbéga. A kò fẹ́ fi jó kí màmá wo fi jó, wọ́n fi túraká níwájú Olúwa. Ẹ̀yin ẹgbẹ́ akọrin wọn ẹ̀jẹ̀ kájíjọ ọkọ̀ tẹ bá mọ̀. Ẹni bá mọ orin rẹ̀ kó bá mi gbéga. Ẹni bá mọ orin rẹ̀ kó bá mi gbéga. Ẹ bá wa yìn Olúwa, hallelujah. Ẹni bá mọ orin rẹ̀ kó bá mi gbéga. Ẹni bá mọ orin rẹ̀ kó bá wa gbéga. Ẹni bá mọ orin rẹ̀ kó bá wa gbéga. Yìn Olúwa, hallelujah. Ẹni bá mọ orin rẹ̀ kó bá wa gbéga. Bá wa yìn Olúwa, hallelujah. Ẹni bá mọ orin rẹ̀ kó bá wa gbéga. Ẹni bá mọ orin rẹ̀. Ẹni bá mọ orin rẹ̀ kó bá wa gbéga. Bá wa yìn Olúwa, hallelujah. Ẹni bá mọ orin rẹ̀ kó bá wa gbéga. Ẹni bá mọ orin rẹ̀ kó bá wa gbéga. Bá wa yìn Olúwa, hallelujah. Ẹni bá mọ orin rẹ̀ kó bá wa gbéga. Obega, obega, obega. Obega, obega, obega. Ọba onílé ayọ̀, obega. Ọba ẹlẹ́rù ní obega. Obega, obega, obega. Ọba onílé ayọ̀, obega. Ọba ẹlẹ́rù ní obega. Obega, obega, obega. Obega, obega, obega. Ọba onílé ayọ̀, obega, ọba ẹlẹ́rù ní obega. Obega, 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 obega. Obega, obega, obega. Ọba onílé ayọ̀, obega. Ọba ẹlẹ́rù ní obega.
mọ̀ wípé ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ fún tí Ọlọ́run ṣe. Ògo ni fún orúkọ mímọ́ Ọlọ́run. Torí Ọlọ́run tó fún wa ẹ wo bí màmá ṣe ń jó bí ọmọdé lẹ́yìn 100 ọdún ó lé 4 àbí ó lé 5 lẹ́yìn 100 ọdún ó lé 5. Ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó tá a mọ̀ ẹsẹ̀ 3 náà fi rìn lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹlòmí ẹsẹ̀ 4, ẹsẹ̀ 2 tọ́lọ́run fún wọn àtọ̀pá kan lọ́wọ́ tàbí ẹsẹ̀ 2 tọ́lọ́run fún wọn àtọ̀pá 2. Ṣùgbọ́n màmá wa lónìí ìmọ̀ tí wọ́n mọ́ ní àmà ilẹ̀ tó dàbí ọmọge báyìí. Ọlọ́run ṣeun, gbogbo àti a bá rí wọn nínú wa máa ń dùn. Lórúkọ Jésù okun yóò ní bàjẹ́. Bí ẹ ṣe ń dàgbà sí Ọlọ́run máa fi okun kún okun sí fún yín. Lórúkọ Jésù ẹ nílò ìgbésí ayé tó kù nínú àìsàn, ẹ sì nílò nínú ìbànújẹ́. Ọlọ́run á fi ayọ̀ kún ayọ̀ yín. Ọ̀pọ̀ lọ́dún mẹ́wàá tó ń bọ̀ a ó tún rí yín, inú wa ó tún dùn, okun yín á tún le jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àbákan fi òní jó ká kínú wa ó dùn, ká fi yọ̀, ṣùgbọ́n ó dá ká mú ọ̀rọ̀ 2 tàbí 3 lọ sílé. Ọlọ́run sì fẹ́ bá wa sọ̀rọ̀ náà lórí kókó kan tí mo pe àkọlé rẹ̀ ní ibùgbé ayérayé. Ibùgbé ayérayé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, Olúwa Ọlọ́run alágbára, gbé orúkọ yín ga fún àǹfààní mi tí a wà láti wà níwájú yín lónìí. Pàápàá jùlọ fún irú ìdùnnú tẹ́ fún wa, torí ayọ̀ wa kún àti jó gẹ́gẹ́ bí ẹ̀yin Ọlọ́run bá ṣe fẹ́ kí a ṣe. Lórúkọ Jésù, Ọlọ́run gbàlà ẹ gba ọpẹ́ wa. Ẹ̀yin lẹ sọ fún wa pé tí ẹni ká bá ẹni tó yọ̀yọ̀, a sì ti bá màmá wa yọ̀ lónìí. Lórúkọ Jésù, ayọ̀ wa ò ní dópin. Nínú ìsìn wa ní gbogbo ìgbà, ohun mẹ́rìnlélẹ́rí, ohun tí a ó yọ̀ sí, lórúkọ Jésù Olúwa fi dá wa lọ́lá. Gbogbo ẹni tó ti bá màmá wa jó lónìí, ó pàṣẹ sínú ayé lórúkọ Jésù, ohun ayọ̀ ní tán nínú ayé tí náà. Ògo Ọlọ́run sì farahàn. Bá a ṣe lọ nínú ọ̀rọ̀ bàbá mi ọ̀dà kan máa bá wa lọ. Lórúkọ Jésù Olúwa ẹ gbà ṣàkóso. A fi ayọ̀ǹda àsìkò yìí sílẹ̀ fún láti bá ọkàn wa pàdé. Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Gbogbo àyíká àti àyídá Olúwa ẹ gbà gbogbo. Bàbá rí ẹ̀mí kẹ́yìn tó lè fẹ́ ṣe ìdíwọ́ tàbí ìdènà sí ọ̀rọ̀ ní orúkọ Jésù, ẹ rán wọn jáde. Bẹ́ẹ̀ ṣe tí wọ́n jáde, iná mọ́ kó máa jó wọn run. Etí ìgbọ́ àti àgbà sí Olúwa ẹ fi fún wa. Ọkàn tí ó gbọ́ ọ̀rọ̀ yìí ní àgbọ́yé lórúkọ Jésù, Olúwa ẹ fi fún wa. Akẹ́kọ̀ọ́ tó lè ti gbọ́ àdúrà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ibùgbé ayérayé. A ó kà nínú Jòhánù orí 14 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3. Jòhánù orí 14 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3. Ó kà báyìí. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Nítorí èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá. Èmi ó sì mú yín lọ sí ọ̀dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Níbi tí èmi gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Orí ọ̀rọ̀ wa jáde láti inú ọ̀pọ̀lọpọ̀ ibùgbé, ṣùgbọ́n mo pe orí ọ̀rọ̀ ní ibùgbé ayérayé. Mo fẹ́ ká yẹ kí ló ń jẹ́ ibùgbé wò. Ibùgbé jẹ́, mo pè nínú èrò ti tèmi, mo pè ibùgbé ní ohun ẹ̀kejì tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá. Ìgbà tí mo bá sọ bẹ́ẹ̀ sọ pé kí ló ohun àkọ́kọ́? Ohun àkọ́kọ́ ni Yorùbá sọ wípé tó bá ti kúrò nínú ìṣẹ́, kí ni wọ́n pè? Oúnjẹ. Tí oúnjẹ bá ti kúrò, tá bá ti mú ọ̀rọ̀ oúnjẹ kúrò, ìṣẹ́ tán. Ohun kejì tí ọmọ ẹ̀dá máa ń kíyèsí àti ní òun ni ibùgbé. Ibùgbé ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ ohun tí a máa ń ṣe làálàá
tàbí kí n sọ wípé ohun tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú kò ṣe má ní fún ọmọ ènìyàn. Ibùgbé ta sì rí ó lè jẹ́ nǹkan tó yẹn jogún. Èyàn máa jogún ibùgbé. Ó ṣe ṣe kéèyàn kọ́ ibùgbé títí ẹ̀. Èyàn lè ra ibùgbé. Èyàn sì lè ya ibùgbé gbé, èyàn lè ya gbé. Òyìnbó làwọn sọ wọ́n ní rent. So ó ṣe ṣe kéèyàn ya ibùgbé, kéèyàn ya gbé. Ó ṣe ṣe kéèyàn kọ́ títí ara ẹ̀ fúnra ẹ̀. Ó ṣe ṣe kéèyàn jogún ẹ̀. Ṣùgbọ́n lọ́nà gbogbo ọ̀nà tó kù kí èyàn padà kéèyàn ní ibùgbé ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn rárá. Mo fẹ́ lè sọ wípé 8 nínú 10 ènìyàn ló máa ń ronú ibo mo fẹ́ gbé. Ṣé mọ̀ pé àwọn ẹ máa rò pé àwọn tó kù ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọn ní ìṣòro lórí ibi tí wọ́n lè dé. Òun là fi tó fi jẹ́ pé ẹ rí wọn ní ẹ̀gbẹ́ títì, a máa rí wọn ní abẹ́ bíríìjì. Ṣé ẹni mo fẹ́ sọ àṣírí kan fún wa, gbogbo àwọn tẹ́ ń rí ní ẹ̀gbẹ́ títì gbogbo ọkọ̀ pé ṣogun wọn ní oníbùgbé. Ọ̀pọ̀lọpọ̀ oníbùgbé tí wọ́n ti fi ya fún àwọn èèyàn kan máa lò bẹ̀, kan máa fún wọn lówó. Ṣùgbọ́n wọ́n gbà láti máa gbé ojú títì kan máa sọ wípé ẹjọ́ ṣe ní pọ̀nkan, ẹni pọ̀n méjì, wọ́n kọ́ lọ níbùgbé. Nígbà tá a bá nírú àwọn bẹ́ẹ̀ láàárín àwọn ènìyàn, èyí tó túmọ̀ sí pé àwọn ọ̀kan bá tọ́ pé ibùgbé ò ti ẹ̀jọ́ wọn lójú. Mo sọ pé ó ṣe kó jẹ́ 9 tàbí 9 nínú èèyàn 10 ló máa ń ronú jinlẹ̀ nípa ibùgbé. Mo mọ̀ wípé gbogbo àwọn Yorùbá náà tó wà nílùú òkèèrè ni wọ́n máa ṣọwọ́ sílé wípé mo fẹ́ ní ibùgbé tí ó jẹ́ tèmi nínú ìlú tí mo ti wá. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run á fún wa ní ibùgbé ayọ̀. Ibùgbé bí tí ibùgbé dára sí tí kára máa ń sì kíyèsí. A tún máa ń lo ibùgbé a máa ń lo fún ohun ìyangàn láàrin àwùjọ. Wọ́n wò pé mo lọ sílé lágbájá, mo rí ilé rẹ̀ bó ṣe tó, tí mo bá fẹ́ kọ́ ti tèmi ó gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. Tàbí ẹlòmí máa sọ wípé mo kọ́lé titun tàbí mo ra lé titun, ẹ wá bá mi wẹ̀. Wíwẹ̀ tó wà nídìí wíwẹ̀ ni wípé wọ́n fẹ́ fi yẹ̀gùn, wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ bó ṣe dára tó tàbí bí ó ṣe tóbi tó. Ibùgbé jẹ́ ohun tí a máa ń mú ohun àmúyẹ̀gùn. Ibùgbé a tún lè pè ibùgbé ní ìṣúra. Ìṣúra túmọ̀ sí wípé ìkan mèremère. Bíbélì ti ẹ̀ pé níbi ká a máa débẹ̀ tásìkò bá gbà wá láyè. Bí ti bẹ́ẹ̀ ti pé ibùgbé ní ìṣúra. Ìṣúra ní ibùgbé tó fà tó fi jẹ́ ìṣúra ni wípé a lè lo ibùgbé wa láti ya owó lọ́wọ́ àwọn ilé ìfowópamọ́. Wọn ò lè lo nǹkan míì tí ò bá kí ń ṣe ìṣúra láti ya owó lọ́wọ́ wọn. Ibùgbé jẹ́ nǹkan tó dára jù láti fi ya. Tán bá rí ibùgbé èèyàn, a ò lẹ́jọ́ púpọ̀ láti bá wọn rò. Wọ́n kàn sọ pé kówó ilé wa ni, wọ́n á sì fún wọn lówó. Torí wọ́n mọ̀ yí pé tó bá dá owó padà, kankan wà tí àwọn ní lọ́wọ́ tó tó owó. So a máa ń lo ibùgbé jẹ́ ìkan bí ohun ìṣúra. Ibùgbé bó ṣe jẹ́ pàtàkì tó, a máa ń lo gẹ́gẹ́ bí òdiwọ̀n fún ènìyàn tàbí òdiwọ̀n iṣẹ́ tí ènìyàn ṣe láyé rẹ̀. Bí òdiwọ̀n tán bá wo tabarẹ́ tó ti ṣiṣẹ́ bí 30 ọdún tàbí 20 ọdún tó fẹ̀yìntì, a máa ń wo ibùgbé gẹ́gẹ́ bí òdiwọ̀n tó ṣe. Báwo lè ṣe ṣiṣẹ́ 30 ọdún tó jẹ́ pé nǹkan tó lè kójọ lélẹ́yìí? Tàbí báwo ni eléyìí ṣe, ẹ wo iṣẹ́ tí ẹnìkan ṣe ọdún 5 péré ló fi ṣiṣẹ́, ẹ wo ilé rẹ̀. À ń lo ibùgbé yẹn gẹ́gẹ́ bí òdiwọ̀n ohun tí ẹni yẹn ṣe. Ní orúkọ Jésù, Ọlọ́run á fún wa ní ibùgbé tí ó dára. Ọlọ́run á fún wa ní ibùgbé tí ó lẹ́wà. Ibùgbé wa kò sì ní bàjẹ́. Bí ibùgbé ṣe wá ṣe pàtàkì tó, a rí pé Jésù Kristi nínú bí tákà, òun náà lo ibùgbé láti fi ṣe àpẹẹrẹ ọ̀run fún wa.
nítaka nínú ìwé Jòhánù orí 14 Jésù Kristi lo ibùgbé láti fi ṣe àpẹẹrẹ ọ̀run fún wa. Ó sọ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀. Tí ibùgbé tí ò bá ní ìtumọ̀ tàbí tí ò ní nǹkan tó jẹ́ kókó nínú ayé wa, Ọlọ́run ní Jésù Kristi ò ní lo ibùgbé láti fi ṣe ìtumọ̀ ọ̀run fún wa. Ṣùgbọ́n fẹ́ ká mọ àwọn nǹkan míì nípa ibùgbé, bí ibùgbé ṣe pàtàkì tó. Ẹ jẹ́ mọ̀ wípé àwọn ibùgbé wa tó rẹwà bó ṣe pàtàkì tó, ta ní wọn tó fún wọn lọ́lá tó, ìgbà díẹ̀ ni la lè fi lò wọn. Ìgbà díẹ̀ péré. Àwọn ibùgbé wa gẹ́gẹ́ bí a ṣe sọ pé ó jẹ́ òdiwọ̀n iṣẹ́ tá a ṣe, tẹ́gbẹ́ a lè lo ibùgbé gẹ́gẹ́ bí ìṣúra tàbí ohun àfihàn tàbí ohun mèremère tá ti gbé ṣe láyé. Ìgbà díẹ̀ ni wọn kì í ṣe láíláí. Àwọn kankan máa ń ṣẹlẹ̀ sí wọn. Irú àwọn kan tó ń ṣẹlẹ̀ sínú àwọn ibùgbé wa ta kọ́ láyé yìí, òun ni pé ìjọba kan lè ronú lọ́jọ́ kankan sọ pé ọ̀nà fẹ́ gbàbì kan níta kọ́ ibùgbé sí. Èyí tó wá sọ wá náà ni pé má bínú, wọ́n á fún wa change díẹ̀, wọ́n á sì gbógbùgbé. Èyí tó ṣe wípé ibùgbé lè wó. Ibùgbé lè wó. Ibùgbé omi lè gbé lọ. Tí kún omi bá dé, ẹ wo gbogbo ilé tó wà láyé nígbà tí kún omi dé ní ayé Nóà, kò sí ọ̀kankan mọ́ lẹ́yìn ìkún omi. Ẹni tó bá sì mọ ibì kan tí wọ́n pè ní nínú orílẹ̀-èdè tèmi ti wá, wọ́n pẹ̀lú kan ní Ìbàdàn, Ọ̀yọ́ State. Wọ́n ti sọ lẹ́yìn. Ìgbà tí omi Ògùnpa ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ lé ló lọ. Ní ilẹ̀ ìkan wà náà ta pè ní ilẹ̀ àríwá, north àbí ìlà oòrùn, àríwá tàbí ìmútabámọ̀ sí. Ládùúgbò wa níbi tí mo ti wá, àwọn òjò kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ ibùgbé lọ. Gẹ́gẹ́ bí ibùgbé ṣe pàtàkì tó, omi a máa gbé lọ. Ibùgbé tún lè gbó, ó lè gbó débi wípé kò ní bá ìgbà mú mọ́. Débi pé ibùgbé tẹ́nìkan kọ́ ní 40 ọdún sẹ́yìn tó ní kí àwọn ẹwà bá òun wẹ̀, tó fi yẹgàn láàrin àwọn èèyàn tó bá wò nísìn, kò ní bá ìgbà àwọn ibùgbé titun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ wọn. Ètò ìhàn wípé àsìkò ibùgbé gan, àsìkò rẹ̀ lè lọ. Àwọn ibùgbé tí a ń kọ́, ibùgbé tún rẹ̀, ó tún lè jẹ́ àwọn olè á tún máa wọnú rẹ̀ wá láti wá kó àwọn kan ta ní nínú ibùgbé. Ní orúkọ Jésù, ibùgbé wa ò ní bàjẹ́. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí, ní orúkọ Jésù, Ọlọ́run á fi ibùgbé wa yóò jẹ́ ibi ayọ̀ fún wa. Èyí tó wá báyàn nínú jẹ́ jù nínú ibùgbé, òun ni wípé ibùgbé ta fi gbogbo ọjọ́ ayé wa ṣe ó lè dìtẹ̀ ní ẹlẹ́nu. Torí àwọn ọjọ́ kan máa dé, wọ́n sọ wípé ẹgbẹ́ bọ́ síta. Tàbí wọ́n sọ wípé ibo ni ẹ fẹ́ sí wọ́n sí. Ní ibùgbé ta ti kọ́ tó tóbi, ta fi gbogbo ọjọ́ ayé ṣe làálàá sí, wọ́n sọ pé ẹjẹ́ kó ẹgbẹ́ ilé. Àwọn mílẹ̀ sọ wípé bóyá níwájú ìta, wọ́n wá gbé wa kúrò nínú ibùgbé yẹn, wọ́n wá gbé wa síbòmí tó jẹ́ wájú ìta, ibi tí ó ṣe ibùgbé ta kọ́. Lóòótọ́ àwa la nílé wa, àwa la kọ́, ṣùgbọ́n kò ṣe láíláí. Kò ṣe láíláí. Nínú Pétérù kíní orí kejì, a rí bí tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé àlejò lásán la jẹ́. Ó ní olùfẹ́, bí mo bẹ̀ yín bí àlejò àti èrò, mo bẹ̀ yín bí àlejò àti èrò
láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí bá ọkàn jagun. Ibẹ̀ yẹn kọ́ mo lọ ìfẹ́kúfẹ́ ara tí bá ọkàn jagun kọ́ ni mo ń lọ. Ibi tí mo lọ gan ni wípé Pétérù ń jẹ́ kí á mọ̀ wípé àlejò àti èrò la jẹ́. Èrò kí lèrò túmọ̀ sí? Kò ṣe crowd èrò tó ń sọ nìyẹn. Èrò ní ibi tí àwọn èrò ló máa ń wà níbi kan tó jẹ́ wípé ó níye àsìkò tí wọ́n máa ń lò nínú ẹ̀ bí inú ọkọ̀. Wọ́n máa sọ pé yẹn jẹ́ èrò nínú mọ́tò. Ṣé mọ̀ wípé ìgbà tó bá ti sanwó ọkọ̀ láti passenger, èrò tí mo fẹ́ gẹ́gẹ́ nìyẹn. Èrò tó sọ̀rọ̀ pa rẹ̀ ní passenger, òun ló yìnbó ẹ̀, kò ṣe crowd. Tó ẹ́ pé ìgbà díẹ̀ wọ́n ní nínú ibi tí wọ́n wà. Tó bá ti débi tó ń lọ bí ọba fẹ́ sọ̀kalẹ̀, wọ́n fi pa ní jáde. Bí ọba sanwó Ìbàdàn látẹ̀kọ́, tó bá dé Ìbàdàn tó pọ̀ tí ó jíjẹ wọ́n wá, ìyá ẹ̀gbọ́pàá ti dé Ìbàdàn àṣẹ ọ̀pá àwọn ọlọ́pọ̀ òtí ẹ̀ lójú ti wọn. Ìbàdàn láti dé ẹ̀sùn ni àbẹ́ ẹ̀mọ́ tẹ́tí fẹ́ bọ́lẹ̀ ní bí ẹ̀ bá ṣe mẹ́mẹ́ tó tó parí ẹ̀mẹ́mẹ́ wọ́n ti gba jáde. Lẹ́yìn tó fi wọ́n wípé èrò kódà nínú ilé ta kọ́, ohun tí Pétérù sọ nìyẹn, nínú ilé ta kọ́ tó tóbi yẹn èrò ni wọ́n rẹ̀ àlejò lásán. Torí wípé a ó mú akúrò lọ́jọ́ kan. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run jẹ́ ká fi ayé ba ọ̀run wa jẹ́. Ṣùgbọ́n ibì kan wà tó wá jẹ́ ibi ayérayé, ibùgbé ayérayé tá kì í ṣe àlejò nínú rẹ̀. Ẹ jẹ́ ká wọnú Jòhánù orí kẹtàdínlógún ẹsẹ̀ 16. Ó ní wọn kìí ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kìí ti ṣe ti ayé. Jésù Kristi ó ń fún Ọlọ́run ní àbọ̀ nípa àwọn ọmọ ẹ̀yìn. Àwọn ọmọ ẹ̀yìn tí a sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ yà wá yìí náà ni lónìí. Jésù Kristi ń jábọ̀ fún Ọlọ́run. Tàbá kanú ìwé Jòhánù orí 17 dáadáa. So níbẹ̀ wọ́n sọ wípé wọn kìí ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi náà kìí ti ṣe ti ayé. Kẹ́kẹ́ wà àpẹẹrẹ Jésù lónìí. Ibo ni Jésù wà lọ́wọ́ báyìí? Nínú ẹ̀mí ó wà láàrin wa, ṣùgbọ́n òun gangan fúnra rẹ̀ ó ń bẹ ní ọ̀run. Tó ń gbìyànjú láti sọ fọ́lọ́run ni wípé àwa gangan àkì í ṣe tayé bí òun náà kìí ṣe tayé. Lẹ́yìn tó fọ̀ wípé a ní ibi tó pẹ́ fún ìgbà pípẹ́ láíláí níbí. Ohun kejì tó fi yé wa wípé èrò la jẹ́ nínú ayé nìyẹn. Ṣùgbọ́n ibùgbé ayérayé wà. Ibùgbé ayérayé wà. Ibùgbé mìíràn tó dájú ju ibùgbé tí àwa fi ọwọ́ wa kọ́ lọ. Òun ni ibùgbé ayérayé. Ibùgbé tí a ò lo ipá kankan láti kọ́. Ibùgbé tó jẹ́ wípé Ọlọ́run kọ sílẹ̀ fún wa. Ọlọ́run ti ṣe ìpèsè rẹ̀ sílẹ̀ fún gbogbo àwọn èèyàn rẹ̀. Ṣùgbọ́n kàkà kí a ṣiṣẹ́ tọ ibùgbé ayérayé lẹ́yìn, ohun tí àwa ènìyàn máa ń ṣiṣẹ́ a máa tètè yá gbàgbé ibùgbé ayérayé dáadáa. A máa tètè yá gbàgbé. Ohun tí a máa ń ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn ni ohun tí oníwàásù tó pè ní oníwàásù ìjẹ́ oníwàásù oríkìní tó pè ní asán nínú asán. Òun ni a máa ń ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn. Òun ni gbogbo ìrònú wa máa ń wà nípa rẹ̀. Òun ni gbogbo ìlàkàkà wa máa ń wà nípa rẹ̀. A máa tètè yá gbàgbé ibùgbé ayérayé. Kí ni ìwé mímọ́ sọ nípa ibùgbé ayérayé? Àti kí báwo ló ṣe yàtọ̀ sí ibùgbé títí wa níbí? Ọjọ́ wa ti lọ. Ẹ jẹ́ ká sáré wo Kọ́ríńtì kejì orí kìíní ẹsẹ̀ 5 ẹsẹ̀ kìíní. Nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa ayé bá wó,
a lè pe ilé àgọ́ wa ayé ní ara wa, a sì lè pè ní ibùgbé tá a kọ́ láyé tí a sọ̀rọ̀ nípa ẹ̀ tó ṣeéṣe kó gbó nígbàkúgbà. Àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ wá wò, ilé tí a kò fi ọwọ́ kọ́, nítorí pé à ń fi ọwọ́ kọ́ ilé wa láyé ló fi ń wó. Ilé yìí tí a ní níwájú Ọlọ́run yìí, ta ní lọ́dọ̀ Ọlọ́run, kò ń ṣe ilé ta fọwọ́ kọ́, ilé ta fọwọ́ kọ́ ni. Àti ayérayé nínú àwọn ọ̀run. Ilé ayérayé, ibùgbé ayérayé. Ibùgbé ayérayé. Charity, a nílò láti banújẹ́. Kíní kan mo fẹ́ ká mọ̀, ẹ má jẹ́ ká jogún àwọn tó nílé ńlá, a lè má lè ní kò ṣe wàhálà. Tàbá ibùgbé, tàbá ti rí ibi ta forí wa pamọ́ sí, ó ti tó fọ́lọ́run. Nígbà tá bá dé ọ̀run, a jọ fi kónkóló sọ kónkóló ni. Kò sí ọ̀nà tí gbogbo wọn lè gbà tó tún wá ní ilé tó dájú tèmi lọ́lọ́run. Torí mo ti yọ̀ǹda táyé wọn lè ní kó tóbi. Mo ní àìpẹ́ ìyarí àwọn òṣèré nínú àwọn tó ń ṣeré Nàìjíríà, àwọn tó ń ṣe eré wò láwọn kò sáṣeré orí ìtàgé. Àwọn Nollywood ẹ ṣeun. Tẹ bá rí àwọn ilé tí wọ́n ń wẹ̀ láti ẹnìjọ́ mẹ́ta yà mọ̀ wípé ilé wá. Ẹ wo, nínú ìlú tàwà ilé ò tí ìrìnlé tó tó àwọn ilé wọn. Gbogbo ọ̀nà tó kù kún ọgbà ní Ọlọ́run, wọn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wọn. Ṣùgbọ́n ní ọ̀run, bí tí a ti jọ mọ ẹni tó ní ibùgbé ni. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ tọ ibùgbé ọ̀run. Torí kò ṣe èyí tí Ọlọ́run fọwọ́ kọ́, àbí kò ṣe èyí tí a fi ọwọ́ kọ́, Ọlọ́run ló kọ́. Kò ṣe ibùgbé tó wó, Bíbélì pè ní ti ayérayé, lẹ́yìn tó jẹ́ pé nígbà tí Ọlọ́run ti fìdí rẹ̀ kalẹ̀ báyìí, yóò pà tí ayé àtayérayé. Ẹ má yẹ kí gbogbo ọkàn wa wà nínú ibùgbé tí ayé yìí lásán tí ó lè di tẹni ẹlẹ́ni ní àsìkò tí a ò bá sí níbẹ̀ mọ́. Ẹ jẹ́ kí n lo àpẹẹrẹ kan sí ká parí sí. Nínú Mátíù orí kẹfà ẹsẹ̀ 19 sí 21, ó ní ẹ má ṣe tò ìṣúra yín jọ fún ara yín lé ayé, níbi tí kòkòrò àti ìpáàrà bàjẹ́, àti níbi tí àwọn olè irúnlẹ̀ tí wọ́n sì lè jalè. Ó dàbí ká ní Yorùbá tí mo lórí báyìí ó ṣe Yorùbá King James Version. Yorùbá ayé òde òní. Ẹ jẹ́ kí n tún ṣe ń wò mí. Tàbí tó bá ní Yorùbá King James Version dání kó tó lè bá mi kà á. Ó dàbí ká lóhun náà ní o. Òun náà ní King James Version náà. Ok, ẹsẹ̀ 20. Ṣùgbọ́n ẹ tò ìṣúra yín jọ fún ara yín ní ọ̀run, níbi tí kòkòrò àti ìpáàrà kò lè bàjẹ́, àti níbi tí àwọn olè kìí lè runlẹ̀ kí wọ́n sì jalè. Bíbélì sọ wípé ìṣúra wa ká tò jọ sí ọ̀run. Kí ni ìtumọ̀ rẹ̀? Ẹ jẹ́ ká fi gbogbo ọkàn wa ká fi kọ́ ilé wa lọ́run. Àǹfààní méjì tó wà nínú rẹ̀ tí a bá tò ìṣúra wa jọ sọ́run ni wípé àwọn kòkòrò abanijẹ́ ò lè bàjẹ́. A jẹ́ wípé kòkòrò lè bà ilé takọ́ láyé yìí jẹ́. Ó ní àwọn olè tó ń runlẹ̀ wọn ò ní lè jalè níbẹ̀, léyìí tó túmọ̀ sí wípé ilé wa láyé àwọn olè lè jalè níbẹ̀, ṣùgbọ́n wọn ò lè jalè nínú ilé tí ọ̀run. Ìhun tí ó wà ń yàyàn lẹ́nu jù tàbí tó lè bàyàn nínú jẹ́ jù láyé yìí ni wípé kí ká jẹ́ onígbàgbọ́ láyé ká sì lè ká má nílé lọ́run. Kí ni ìtumọ̀ gbàgbọ́ wa?
ilé ta fi gbogbo agbára wa kọ́, ta fi gbogbo ayé wa kọ́, ta fi gbogbo ògbà wa kọ́ láyé, tí ó wá di ọjọ́ kan tó sọ pé ìta ní kẹsí sí. Ṣé ilé tí tó jọ wá lójú nìyẹn tá a fi lè kọ́lé mọ́lọ́run? Òfin kan tẹ̀ tí dé, òfin kan tó wà nínú ìgbàgbọ́ kìrìsìtẹ́nì nílẹ̀ ó tẹ̀ wá lọ́dọ̀ Áfíríkà ní wọ́n jogún òfin ẹ̀ láti bí tí wọ́n lè gbéyàn bá ra ilé rẹ̀ ní ìbá ìbó tí kó tóbi tó. Ṣé bẹ́ẹ̀ bá kún wọn máa kọ́kọ́ máa gbé sílẹ̀? Kò tẹ̀ lé pẹ́. Ó kú báyìí wọ́n ti pa glass, wọ́n ti gbé lọ sí mọ́ṣúárì, láti mọ́ṣúárì ó di cemetery. Ọjọ́ tó bá ti kú ẹ̀kú wọnú ilé yẹn wọ́n. Ṣé mo ta fẹ́ fi gbogbo ayé wa kọ́ nìyẹn? Ṣé mo tá ṣe ogo ṣẹ́ wa fún nìyẹn? Tó wá jẹ́ pé yẹn máa wá ní ilé tó bá yẹn tó fi gbogbo ayé rẹ̀ kọ́, kò tún wá nílé ní lọ́rùn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run á sọ ìtumọ̀ ibùgbé ọ̀run fún wa. Ibùgbé ayérayé, Ọlọ́run á jẹ́ kí òye rẹ̀ ó yé wa. Ṣé kò yẹ ká kọ́lé láyé? Ó yẹ ká kọ́lé. Ó yẹ kí ká kọ́lé, ká fi ògo Ọlọ́run hàn nínú ilé ta ní láyé. Ipá ó gbìyànjú, ilé rẹ̀ ni, ilé tó dára ni. Ṣùgbọ́n kò ń ṣe wípé ilé ta kọ́ láyé kó ba ibùgbé ọ̀run jẹ́. Tàbí kó jẹ́ pé ibi tí gbogbo ọkàn wa máa wà lówùúrọ̀, lọ́sàn-án, lálẹ́, òun ni bá ṣe fẹ́ kọ́lé láyé. Táwa ní rántí ibi àti sùn wa. Ibẹ̀ yẹn dẹ̀ máa jẹ́ ibi ológo, ibi tá a padà kúrò mọ́. Téèyàn bá ti wọbẹ̀, ó ti wọbẹ̀ nìyẹn, kò lè padà mọ́. Ẹni tí ò nílé tó fi dọ́rùn kò lè nímọ́ láíláí torí ayérayé ni. Ẹ jẹ́ ká kọ́ ilé wa lọ́rùn, ẹ jẹ́ ká tò ìṣúra wa sí ọ̀run, níbi tí kòkòrò àti ìpáàrà tí wọn ò lè bàjẹ́, ibi tí ó lè run, ibi tí ìjọba tí wọ́n ní jí lọ́la kọ́ sọ wípé àwọn fẹ́ ṣí ọ̀nà, ó ti jẹ ilé ayérayé. Ẹ jẹ́ ká tó wá wò, ẹni tó ní ohun gbogbo nínú ohun gbogbo, òun ló kọ́lé yẹn fún wa. Ìran àkọ́kọ́ nígbàkàngbà tí mo wà níbi ọmọ ọdún 20 ọdún tàbí 21, mo ní fellowship gan, wọn á orúkọ rẹ̀ ní God's People's Fellowship. Bọ́lọ̀ bá ti fún mi níràn máa kàn kọ sílẹ̀ ni ìran yìí máa wá fi ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmá lọ tẹ́, máa fi ránṣẹ́ sápá àwọn kan máa gbìyànjú láti bá mi tẹ́ gbà yìí, owó náà máa fi pósẹ̀ sí sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kan lè ìran àkọ́kọ́ tó lọ́wọ́ kọ́ fún mi. Òun ni Jerusalem tọ̀run. Báwo ni Yorùbá yìí? The city of the cities. Olórí ìlú tó tóbi ju gbogbo ìlú tó kù lọ. Ọlọ́run wá mú mi rí bí ó ṣe kọ́ àwọn ilé yẹn lọ́rùn. Ṣe nínú lójú ìran yẹn yóò fẹ́ padà wáyé mọ́. Ọmọ kékeré náà sì ní nígbà yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò gùn mí láti kà nígbà mo tíran parí tí mo lájọ gbá kí mo tún wá ṣe nígbà yìí. Ẹ wo Ọlọ́run ní nǹkan ńlá tó pilẹ̀ fún wa lọ́rùn. Kò sí ilé tó tóbi tó dá láyé tí a lè fi wé ọ̀kankan nínú rẹ̀ rárá. Bíbélì ṣe sọ pé lójú ojú ọ̀nà rẹ̀ góòlù ni bó ṣe rí nìyẹn. Àwọn fúláwà lásán, fúláwà tó wà ń bẹ̀ góòlù ni wọ́n. Tí wọ́n tó oríṣiríṣi ìtàn. Igi kan tá pè ní igi Christmas yẹn, mo rí ìrù yẹn náà bẹ̀, Christmas tree. Ṣé ní gbogbo àwọn tí wọ́n tó jẹ́ àwọn rogodo tó dàbí gold àti diamond bí àwọn igi yẹn ṣe rí lọ́rùn nìyẹn. Gold gidi àti diamond ní gbogbo èso yìí. Ọlọ́run ní ibi tó ti pèsè sílẹ̀ fún wa, ibùgbé ayérayé. Lórúkọ Jésù, a ò ní fi ayé wa bà ọ̀gbọ́n jẹ́. Ọlọ́run á là wá lójú láti mọ̀. Ọlọ́run á là wá lójú láti mọ̀. Lórúkọ Jésù, ibùgbé wa ò sì ní di ibùgbé oníbùgbé. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.
ẹ jẹ́ ká gbàdúrà, mo fẹ́ ká tẹríba ká gbàdúrà, mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí máa fi ọkàn wa wo ibùgbé tí Ọlọ́run kò sì sílẹ̀ fún wa lọ́run. Ẹ jẹ́ ká fi ọkàn wa wò, ẹ wo bó ṣe lẹ́wà tó. Mo fẹ́ ká bẹ̀bẹ̀ ká bí Ọlọ́run lórúkọ Jésù, ibùgbé ayérayé mi ẹ má jẹ́ kí n sọnù. Ní orúkọ Jésù, ibùgbé ayérayé mi Olúwa ẹ má jẹ́ kí n sọnù. Ẹ má yẹ kó jábọ́ mọ́ mi lọ́wọ́. Ẹ má yẹ kó máa yóò gba ibùgbé ọ̀run lọ́wọ́ mi. Bá ṣe fẹ́ bá ṣe lè nínú ni pé ká tò ìṣúra wa jọ síbẹ̀. Ẹ jẹ́ ká sọ fọ́lọ́run, ẹ ràn mí lọ́wọ́ láti lè tò ìṣúra mi jọ sí ọ̀run. Ẹ jẹ́ ká máa dúpẹ́ torí pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.